ẹni re o ẹni re ènìyàn ẹ wá wẹni re o ẹni re Alfa Abdulhafiz lẹ́ni re o ọmọ Kamorudeen lẹ́ni re ikú oníjà ọgbà lẹ́yìn àwa Ẹ́sítérì lónìí màá yá pọ́n àfàmìlé màá yá pọ́n àfàmìlé o kíkú má pa ọmọ Kamorudeen màá yá pọ́n àfàmìlé. ọmọ Amúdàlá gbéra nílẹ̀ òdìdé ọmọ Kamorudeen gbéra nílẹ̀ òdìdé Alfa Abdulhafiz gbéra nílẹ̀ òdìdé pínrín lólógó ń jí ọmọ kú ọdún o Abdulhafiz bẹ́tí ẹ bá jẹ́ ọmọ mi kan ojúlóge àmọ̀kẹ́ ní porí rẹ̀ lónìí èmi ò pẹ́ fúkú o bẹ́ẹ̀ mo pẹ́ fáwọn ojàre òní ní sọ́jọ́ bí rẹ̀ mo ṣe wá bí torí Ẹ́sítérì ló ní bó bá ń ẹja nínú búkọ́jí àgúnlá bó sì ń kìnìún alájù lọ́bẹ̀ ẹranko nínú gbókójí àgùntẹ̀tẹ̀ ó ní kò sóhun tó kò òun rárá ó ní bí Alfa Abdulhafiz mi bá ti jíire àfa àwọn ńlá bá ti jíire the best musician mi bó bá ti jíire àbùṣebùṣe ni torí Olúgbò jíire jù bá àwọn lọ́ba ni wọ́n fi jẹ́ Àrẹ̀sà ò jíire jù bá àwọn lọ́ba ni wọ́n fi jẹ́ bí ẹni mi bá ti jíire èèyàn bí èèyàn mi bá ti jíire àbùṣebùṣe ni Bólú ti fẹ́ lónìí mọ̀ kí ọ lógúnlógún Ẹ́sítérì lónìí mọ̀ kí ọ lọ́gbọ̀n ó ní báǹkì yìí bí ológun ẹrú ó sì báǹkì yìí bí ọlọ́gbọ̀n ìwọ ọ̀fà Alfa Abdulhafiz kú ọdún ọ̀bí tó ní òkú ọdún òní ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń mọrí ọwọ́ bí ìran lọ́wọ́n bá ikú nípa ọ́ àrùn oníjà ọgbà lẹ́yìn wa lágbára Elédùmarè wàá dàgbà wàá dógbó lórí ilẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni ó onírìbànújẹ́ láyé àrídùnnú rẹ̀ ò ní dìbàjẹ́ mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ gbogbo ọlá gbogbo tí ń dùn mọ́ ọ nínú mo ní kò ní bà ọ́ nínú jẹ́ lọ́lẹ̀ Elédùmarè ọba tó dáwọ́ wálé ayé Alfa Abdulhafiz náà ni mo ń kí lọ́wọ́ ọmọ Amúdàlá náà ni mo ń kí lógúnlógún ṣe bọ́mọ Kamorudeen ni mo kí lọ́gbọ̀n torí Bólú ti fẹ́ lónìí mọ́ kí ọkú ọjọ́ bí ó ní àṣeyíṣà ọdún dùnú ló mọ̀ bá wọn ṣe ọdún rẹ ni the best musician tí ń ṣọjọ́ bí lónìí olórin táyé ń wí olórin táyé ń sọ ọpọlọ ẹ ò ní ìbàjẹ́ ṣebí Elédùmarè ló pè ọ́ àfa àwọn láti ń ṣọjọ́ bí lónìí ẹni tẹ́lẹ̀dùmarè ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ gangan tí ń ṣọjọ́ bí lónìí mo ní ayé ò ní rí ọ̀hún ayé ò ní rohùn gbé ọṣẹ lọ́wọ́n ba torí Elédùmarè ló fi ṣọ́hun lé ọ lọ́wọ́ tó ní kó o mọ̀ wí kó sì mọ̀ ṣẹ mo ní ayé ò ní rí ọmọ ò bá dákun kó ṣàmì àdúró jàre torí ayé torí yẹn ayé bínú kan wọ́n dá kan sómi ayé tí ń bínú yọ̀ tán dayọ̀ sí ẹ̀pẹ̀ ayé àfúnni ládìyẹ sí wọ́n mọ̀ fi gbódìdí ọmọ lọ́wọ́ ẹni ayé àfúnni nífìlà wọ́n mọ̀ gbèrè orí lọ́wọ́ ènìyàn ayé ò ní rí ọmú torí ayé ló máa mọ̀ ẹ́ ò ní mọ̀ ayé wọ́n mọ̀ gbọ́ ni lágbára Elédùmarè iṣẹ́ kékeré owó ńlá Elédùmarè ló fi ṣọ́hun ta ọ́ lẹ́rẹ̀ mo ní kò wá ní dìbànújẹ́ fún ọ aya oníkú mọ́ ọ lórí o bẹ́ẹ̀ ọmọ oníkú mọ́ ọ lọ́wọ́ gbogbo ìbànújẹ́ ayé rẹ ó ti wọlé lọ ní ti ń ṣọjọ́ òbí rẹ kó o mọ̀ lékún nínú owó kó o mọ̀ lékún nínú ọlá kó o mọ̀ lékún nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ni ọkọ̀ Àpẹ́kẹ́ o ọkọ̀ Búṣìrọ́ náà ni mo ń ké sí Bólú ti fẹ́ lónìí wá mọ̀ kí ọkọ̀ ọjọ́ bí ó ní happy birthday to you o Alfa mi tí ṣọjọ́ bí lónìí happy birthday to you o ọmọ Ìkìrun Àgùnbẹ́ tí ṣọjọ́ bí lónìí gangan ó yá káyẹlé àwọn bàbá tó bí ọlọ́mọ èmi ṣetán mo fẹ́ mọ̀ relé àwọn bàbá rẹ̀ torí Bólú ti fẹ́ ní mọ́ṣáláì kí ọ délé bàbá tó bí ọlọ́mọ gangan ó ní kí ìyanu
ó ní ìta wẹ́rẹ́wẹ́rẹ́ kí n ta wàràwàrà kí n mọ̀ rè lú àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àgbẹ̀rù pètè nìyó ọmọ àgbẹ̀rù pètè ni wọ́n kí yín nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìkìrun Àgùnbẹ́ nílùú Ọ̀ṣun ṣé mọ̀ bọ̀ ó jàre nílé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ onílẹ̀ Òbí ọmọ onílẹ̀ Àkọ́lá níyìn ni wọ́n kí yín ọmọ oníbù àtàrẹ Àgùnbẹ́ ẹrú ẹ bèrè ìwọ̀fà bàbá ẹ̀yìn ò gbọ́dọ̀ jẹ́ òun tó pòrò ìpínlẹ̀ Àgùnbẹ́ ní gbàgbà lérí ọmọ iṣu jiná amúbọ̀pọ̀ ọmọ òṣèré níyìn nílé bàbá ẹ̀yìn gbilẹ̀ nísàlẹ̀ òsì wọ́n ní Àgùnbẹ́ olódò àfa Abdulhafiz mọ́ gbọ́ wọ́n ní Àgùnbẹ́ olódò nílé bàbá ẹ̀yìn mo ní irọ́ ní bàbá wọn ń pa ta ló ní òṣèré ta ló ní àfàrò ta ló ní òtò kí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan omi tọ́yá bá pọn làbùmù Tẹ́nígbọ́lá nìyí o ọmọ olóbì fòwúso tó gúnlẹ̀ àlú nìyí ọmọ àgúnyán tó kó bọ̀ wá bòrìṣà nílé bàbá tó bí yín lọ́mọ Tẹ́nígbọ́lá ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ akínlólòwú o ọmọ fòdòfòdò ni wọ́n ń kí yín bàbá yín ni òfòdòfòdò òfò yàrá òfò kànga akínlónílé akínlólógún òṣègègé ni bàbá àgbàlagbà níbi ẹ bá pa nǹkan sílẹ̀ ń pè lápẹ̀rín ibi akírun sí là ń pè ní kírun nílé bàbá tó bí ọlọ́mọ ibi àti ìhun sí là ń pè lákìhun nílé bàbá tó bí ọlọ́mọ ibi kí bá hùn sí là ń pè ní kìhun nílé Àgùnbẹ́ ọmọ nílẹ̀ Òbí Tẹ́nígbọ́lá nìyín nílé Àgùnbẹ́ ọmọ ilẹ̀ Òbí Tẹ́nígbọ́lá nìyín sẹ́ ọmọ olóbì fòwúso àpáta ńlá gbalẹ̀ ní Kìrun nílé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ agúnyán pòrò ni mo yẹ mo sùn lẹ́ńlẹ̀ mo gbáyìn lókìtì ẹ̀fọ̀n nílé bàbá ẹ̀ńjẹ́ Abdulhafiz o ọmọ Kamaldeen ọmọ Mudala ni mo ń ké sí akin òru níyìn nílé àwọn bàbá tó bí ọlọ́mọ Ọ̀yọ́ dílé àwọn bàbá ẹ̀yìn Ọ̀yọ́ lẹ ti wá tẹ̀dó ọmọ Ọ̀yọ́ di méjì ọmọ tẹ́ ńlá jíṣe bí Ọ̀yọ́ là ń rí nílé bàbá ẹ̀yìn ọmọ akí òwú Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan Ọ̀yọ́ di méjì ọmọ tẹ́ ńlá ọmọ agbóró pété níyìn nílé bàbá tó bí ọlọ́mọ gangan ẹrú ìrẹ̀lẹ̀ ló ti mú Kírun ròkun bá mi ìrẹ̀lẹ̀ ti mú Kírun rọ̀ṣà ìrẹ̀lẹ̀ ti mú Kírun dùn gbọ́ngbọ́ngbọ́n o Ọ̀yá ṣetán Ọ̀yá wọlé nílé rẹ̀ ọba àlùfọ́ ló ṣetán ló wọlé nílé mi ìgbà tí Ṣàngó ṣetán ló wọlé ní Kòso ìrẹ̀lẹ̀ ló ṣetán ló wọlé ní Kírun ẹgbàmọ̀gbẹ́ Àgùnbẹ́ ọmọ nílẹ̀ Òbí ilé ọmọ ẹrú kan ìdẹ̀rẹ̀ ìwọ̀fà ò gbọ́dọ̀ ọjọ́ ntòpòrò nílé bàbá tó bí ọlọ́mọ Òbí ilé Àgùnbẹ́ nìyẹn ọmọ gbẹ́pẹ́lẹ́rì iṣu jìnnà ṣe ń ríbù rẹnu ìrẹ̀lẹ̀ mú mo pòsà ẹ̀rí pankẹ́rẹ́ là ń mú bọ̀ ọ̀ṣun nílé bàbá tó bí ọlọ́mọ gangan Abdulhafiz ọmọ Kamaldeen náà ni mo ń kí lọ́wọ́ tí n bá kì í ọ́ rọwá mọ̀ ná mi lówó àṣẹ ń ṣàmọ́ dandan ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnú ọdún rẹ̀ bọ́ọ̀lù ti fẹ́ lónìí mọ̀ kí ọ lógúnlógún Ẹ́sítérì Ayọ̀bá lónìí mọ̀ kí ọ lọ́gbọ̀n ó ní àṣírí ìṣàmọ́dún lọ́lọ́mọ bá ojúlóge àmọ́ kí akéwì lèmi jẹ́ bọ́ọ̀lù ti fẹ́ ló gbé ń wá gbàǹgede.